dúró gbọ́ mi. Subhanallah, tó bá ti ṣiṣẹ́ wa tètè ṣe o. Ìwọ tó já sí pé bóyá o rí aláàánú kan, iṣọ́kùnrin ni iṣóbìnrin ni tó ń wá láàánú lọ́kùnrin tàbí obìnrin, tó bá ti ṣiṣẹ́ tètè lọ ṣe, torí mo ti fílẹ̀ ńgbà kan rí táwọn èèyàn sì jẹ́rìí sí kó tó di pé wọ́n lọ́ọ̀kì àkáǹtì àwọn àkáǹtì wa. Tó bá ṣiṣẹ́ pẹ̀lú ògo Ọlọ́run, obìnrin á bù ẹni tó jẹ́ pé ọkùnrin ló ṣe, tó jẹ́ pé obìnrin ló ṣe, ọkùnrin á bù ẹni, tó jẹ́ pé obìnrin ló ṣe, ọkùnrin á bù ẹ, tó jẹ́ pé ọkùnrin ni, obìnrin á bù ẹ pìtì mu. Ṣùgbọ́n tí mo fẹ́ ká ẹ mọ̀ ni pé ẹ má fi ṣe ṣìnà o. A tún máa ń lò fún ìyálọ́jà tàbí ẹni tó jẹ́ babalájẹ́, a fi ń tajà ni o. Tàbí bá tá a bá rí ọmọ tó já sí pé kí ni àwọn tó ń ṣe kárùwá kiri tí wọ́n rí kọ́sítọ́mà tán bá lò ẹni máa kú pàdé arẹ́dìdọ́rùn. Iṣẹ́ yìí dájú o, ṣùgbọ́n tó o bá ṣọ́ra ṣe, má jà sí pé bí akíní olómi náà ló máa ń rẹ̀ o. Má jà pé bí a tó máa fi jásẹ̀ nìyẹn, ṣùgbọ́n ẹ jẹ́ ká fọpọlọ ṣe. Iṣẹ́ náà dájú bóyá tá a bá rẹ́ni tó ń wá ọkùnrin aláàánú tó dájú, tó bá ń lo nọ́fíndà yìí, nọ́fíndà ni pẹ̀lú ògo Ọlọ́run yóò tún fún mi lówó tí ò bá ya òun. Tá a bá rí ọkùnrin tó ń wá obìnrin alálùbáríkà tàbí bóyá kò lórí obìnrin rárá, ó wá fẹ́ máa dá nìkan ṣayé, ó dẹ̀ nídìí obìnrin, ó dẹ̀ gbé kinní dání ṣùgbọ́n kò rí obìnrin, tó bá bẹ̀rẹ̀ sí lo nọ́fíndà yìí, kódà wọ́n á bò ní ibẹ̀ ló ti máa rí ayọ̀ ọkùnrin. Iṣẹ́ yìí dájú o, ṣùgbọ́n Ọlọ́run dájú jùlọ. Kí la fẹ́ wá? Torí lẹ́yìn Ọlọ́run fẹ́ kẹ́ ẹ máa mọ̀ pé mo máa ń sọ, mo máa ń tún sọ, rẹ́mẹ́dì tá à ń fún yín, a kàn ń fún yín ni o. Lẹ́yìn Ọlọ́run kò sí nǹkan mọ́, ẹ má gbójú lóògùn. Bẹ́ẹ̀ ni, ẹ má gbójú lóògùn, ẹ jẹ́ ká dèrò ọmọ Ọlọ́run. Kí ni mo fẹ́ ká lò? Ẹ wo kinní, kí là ń pè? À ń pè ní ẹfun. Mi ò mọ orúkọ tẹ́yìn ń pè o, ṣùgbọ́n Yorùbá lèmi ń tèmi. Ẹfun là ń pè. Kí là ń pè èkejì tó wá tẹ̀lé? À ń pè ní osùn. Kí ni mo pè? Osùn. Ẹ̀kẹta, ẹ máa tẹ̀lé mi, ọlọ́gbọ́n ni kó máa tẹ̀lé mi o. Ẹlẹ́ẹ̀kẹta, kí là ń pè kinní? Òun là ń pè ní tùràrí Naira Marley. Ṣẹ́rí, tùràrí Naira Marley ó di mẹ́ta. Fún ọmọ ọ̀jọ̀gbọ́n ẹni tó bá yẹ pọ́rí ẹ̀ pé a ti mọ ohun tí mò ń sọ. Kí lẹ wá wò? Mẹ́ẹ̀ta ni ẹ bá mi lọ dáadáa, ẹ ti bá mi páúdà ẹ̀. Gbàgbà díẹ̀díẹ̀ ní kẹ́ra bo, ẹ bá mi lọ dáadáa kí tùràrí yẹn pọ̀ díẹ̀ ju àwọn ẹ̀bùn yẹn lọ. Tẹ́ ẹ bá lọ tán, wọ́n ń pe kinní kan, kinní yìí tẹ́ ń wò yìí. Ṣẹ́rí, òun ló ń pè ní irun strong room, irun kòtò gìrìwò. Bẹ́ẹ̀ ni, irun ìyá màpò, òun lélẹ̀. Ẹ bá mi mú, ẹ bá mi lọ díẹ̀, ẹ bá mi lọ. Ó di mélòó? Ó di mẹ́ta. Wá bá mi wá nọ́fíndà tẹ́ ń wò yìí. Ṣé ẹ ti rí? Òun ló ń pè ní 6 flower. Bẹ́ẹ̀ ni, ẹ bá mi dà sí i. Ẹ bá mi wá kinní kan kẹ́ wá dà sí i. Ṣé ẹ rómi tó ń bẹ ń bì? Eléyìí ló ń pè ní àdí àgbọn ìbílẹ̀. Kí ni mo pè? Àdí àgbọn ìbílẹ̀. Ẹ bá mi bu díẹ̀ náà, ẹ bá mi bù sí i. Kẹ́ wá pò papọ̀. Kẹ́ ṣe kí ni? Kẹ́ ẹ pò papọ̀. Kẹ́ni ẹ máa fi sára, kó máa fi sára dáa. Ẹni tó yẹ kó lè lo bíntù, bíntù lélẹ̀. Ṣùgbọ́n bíntù ló bá dé, a dẹ̀ tún máa ń lo 6 flower bọ̀tì. Ẹni tó bá lè lo bíntù, tí ò bá kọ òórùn bíntù ó lè lò. But ẹni tó bá wá 6 flower lélẹ̀, tá a bá bẹ̀rẹ̀ sí í já sára, tá a bá jáde pẹ̀lú ògo Ọlọ́run, tó bá yẹ pé obìnrin ló lò, aláàánú á wá rí ni ṣá. Tó bá jẹ́ pé bóyá ìkórìíra ń bẹ lára ẹ, bóyá níbi iṣẹ́ wọn ò gbà tiẹ̀, wọ́n máa lo nọ́fíndà yìí lọ ibi iṣẹ́. Wàá rí pé gbogbo wọn tó jẹ́ ọ̀tá ẹ pátá náà máa padà di ọ̀rẹ́ ẹ. Tó bá yẹ pé bóyá ọ̀gá náà ọmọọṣẹ́ ló ń lò, bóyá ọmọọṣẹ́ tó bá ti débi iṣẹ́, kò sí bó ṣe lè ṣe báyìí, àforíṣe àforùnṣe, ọ̀gá ìwọ̀n ní gba tiẹ̀, ìwọ ló lọ ibi iṣẹ́. Kó wá ohun tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀, wàá dúpẹ́ fọlọ́run tó dé wí àtẹ̀gbò. Tó bá yẹ pé ọkọ náà ni ìyàwó náà ni ọkọ ẹ̀ ò fẹ́ rí mẹ́ẹ̀ látàn, tó yẹ pé wọn ọ̀tá ti ṣe kí ni, wọ́n ti gba ojú ọkọ ńlé, ọkọ obìnrin ò wá jẹ́ nǹkan kan lábẹ́ ọkọ. Tó bá lò, tó bá wà nínú ilé, tó bá bẹ̀rẹ̀ sí lò láàrin wọn àtọkọ ẹ̀, tó bá lò tọkọ ẹ̀ bá ń fojú rí pẹ̀lú ògo Ọlọ́run, gbogbo ẹ̀mí ìkórìíra tí ń bẹ lọ́kàn ọkọ yẹn yóò sì kúrò lọ́kàn ẹ̀. Ẹ bá ń gbìyànjú ẹ̀ wò, iṣẹ́ tó dájú ni, ṣùgbọ́n Ọlọ́run dájú jùlọ. Nọ́mbà mi ò yàtọ̀, 08056762837 WhatsApp nọ́mbà mi nìyẹn. Fún wọn tó bá ní iṣẹ́ tó fẹ́ gbé fún mi ní owó ni mo fi ń ṣe dátà o. Ṣé a program kò lè jẹ́ fún ẹ? Ṣé àìfẹ́ni tí ò ní kò lè ní tó bá ya àwọn èmi náà ní Chief Dr. Adesina, President Aṣíwájú Ògúnnísọ̀ ló ń kí wa pé a kó àbámẹ́ta tèní. Ọdún yìí máa ń jù lọ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ gbogbo apáta àárí tí wàá ṣe o. Àmín àṣẹ. Ṣé ẹ dúpẹ́ kó lè jẹ́ fún ẹ? Rí o.